Lẹ́kọ̀ọ́ federal náà ti ń jayé sátìrà mọ́ ní òun ó máa dẹ̀ ṣe o. Mo máa dúpẹ́ ọjọ́ yẹn sátìrà mọ́ ní o àwọn tí bàbá oníṣòwò ẹ̀ bá o. Who are you? Ọlọ́dẹ̀dẹ̀ ni o. Àbílẹ̀ yìí sí mi nìkẹ́. Gbogbo ìgbà ní sáà mọ́ ṣe yín ṣe ìbúrẹ́ bá mọ̀ pẹ́ ẹ̀lẹ́ mọ́ra ló já ké sí yín. Àbó tí ń gbálẹ̀kùn ọ̀dà. Síbẹ̀ lọ́wọ́ rẹ̀ yìí tó mi. Bí abẹ́ bá yẹ̀ wò. Ọmọ gbọ́dọ̀ gbáyàn mú kẹ́yìn. Èwo ló tún kún ojú bẹ́ẹ̀ yẹn kàn tó lóun ò ṣe sìnà mọ́ ẹ̀kúnjú ẹ̀kún tè bó lára olúwa rẹ̀ ó sì balẹ̀. Irú ara òsì wo yín ní balẹ̀. Mo bàbá ẹjọ́ sọ̀rọ̀ torí mi mo fẹ́ kẹ́ ẹsẹ̀ mi lọ́dún torí pé lájẹ́ ló jẹ́ kí n kọ́kọ́ yà áyín o. Ètò tó kùn lé ní tó yàtọ̀ tó tọ́ ní ṣéèkì sí ètè rẹ̀. Èwo ni mi sí sẹ́sẹ̀ ṣé n ò ṣe é rí n ò dá ìjà wọn mí lọ. Iṣẹ́ ẹ̀yẹ mọ ni sí ẹranko lọ́gẹ̀dẹ̀. Ààrẹ ara yín bẹ̀rẹ̀ mo tẹ bàbá ǹjẹ́ níyàwó ní sa. Séyàwó. Ẹ mọ̀ pé ìyàwó ilé ẹnìkan lolúwa. Èló lọ́gẹ̀dẹ̀ sọ ọlọ́kọ ni. Ẹjọ́ ọmọ ọlọ́kọ lèmi èsà tí mo sọ̀sì káàkiri o èmi èsà àwọn tí mo rìnrìn ìjà káàkiri tí olólùbáwí o èmi èsà àwọn lápátábàlájì ọwọ́ tẹ̀ ń gbé káàkiri ayé o. Lápátájì wọ̀wọ̀. Lápátábàlájì wọ̀wọ̀. Wátábàlájì wọ̀wọ̀. Èdèbònú ọmọ ìlú òní ọ. Ṣé mi? Ìbàdàn lèmi. Ìbàdàn àbájọ sáyẹyẹ ni ọ. Àwọn ọmọ òkú yọ sálẹ̀ báyìí. Òkú ẹ̀sà ọmọ ìjọ Bàrísà náà tọ́wọ́ gbé síkà báyìí. Yọmọ kébì ìbákan ni ọgbọ́dọ̀ mọ rojọ olórí fíofío ọmọ òsì Ọ̀yọ́ ní Ìbàdàn ni ọ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ èyí tó yẹ kí Bàrísà fi sọ̀rọ̀ òun fi ń kọrin bí kéré òkú wálé ni. Orí yín ló burú ẹ sáàdáhùn. ọmọ ẹsẹ bẹ́ẹ̀ ni èló lọta àwọn kéré. Èyí ìṣẹ̀mí ìmúrí mẹ́fà èyí ìmúrí mẹ́rin èyí $70 náírà. 70 ṣé kó tún dé di ọ̀gẹ̀dẹ̀ ni. Ẹ̀yin náà sáà ti mọ̀ pé $40 náírà pàlẹ́ tà láwà. Èyí nǹkan. Ẹ mú ìmúrí mẹ́fà. Múrí. Múrí mẹ́fà. Èló gan-an ni igi ọ̀gẹ̀dẹ̀ gan. Ètò sẹ́ńtẹ̀ fẹ́ mọ̀nù àrà pàdé nígbà mi àrà lápò mẹ́ta àrà lápò méjì àbá. Èmi àpò méjì. Páàdì mélòó lọ yọ ọ̀nù ètò ògbélé. Kí ni ìbéèrè tẹ́ ń bẹ́ mi ẹjọ́. Ọ̀dà náà èyí èlò ń jálẹ̀. Ẹ mú $70 náírà. 70 náírà ní san. Ẹ sì mọ̀ sọ̀rọ̀ bí gbàtẹ́ ìtì ẹ̀ sí owó ẹ̀ fọwọ́ sí owó ìgbà mi ẹ̀ mọ̀ sọ̀rọ̀ bí gbàtẹ́ jẹ́ pé bẹ́ẹ̀ bá tẹ̀ ń ságbẹ̀yàn sọ́sọ́ oṣù làgẹ̀dẹ̀ ń so ni. Èsè lórí gbọ́ǹtọ̀ gẹ̀dẹ̀ náà lájọ́ fẹ́ ya mọ́ lọ́rùn sí. Tẹ́yìn bá ní níná èyí tẹ̀yìn. Iṣẹ́ ìmọ̀ ní sí ẹranko náà lọ́ọ́ fà á fàkùfà tó ti já mọ́ láyà kan yìí. Kí ló já mi láì mo rò pé orí yín yí. Jẹ́ náà dàrú. Olùsẹ́kọ̀ jáde. Emele. Bàbá Sẹ́ríà. Sẹ̀ríà abo. Ṣé ẹ fọ ọgún mi? Kò lè wè kó láyé. Ṣé bí tẹ́yìn tọ́ka sí sẹ́yìn ọmọ pẹ́? Ṣé mo kàn tọ́ka ni? Sọ̀rọ̀ Sẹ́ríà. Àwọn tó tẹ̀ jẹ́ kó dúró gidi. Wọ́n kígbe hahaha bí ẹyẹ ẹ̀gá báyìí. Tán fàṣọ gbé. Aláfàṣọ gbé. Ẹ rò pé àmọ́ rọ́bà ni. Àmọ́ mú rọ́bà. Amónisẹ̀ ni èmi ò tẹ̀ ní ti fẹ́ bá bá àti ìfàṣọ gbé. 10 náírà. Ó yẹ ti ẹ̀ sáfowó sẹ̀mí lọ. Ẹ̀fowó sẹ̀mí lọ torí pé mọ̀ pé lájẹ́ ni kẹgbẹ́ bóyá gẹ̀dẹ̀ náà ló kúta tó bẹ́ẹ̀. Àárọ̀ ọ̀la ló gbowó. Ẹ mọ̀ bàbá. Mo ti bó yìí jẹ náà. Gba ọ̀gẹ̀dẹ̀ ilé. N ò fẹ́ tọ́lọ́dà n ò fẹ́ n ò fẹ́. Ọlọ́wọ́ bá yẹn ló jẹ́ sílé òní ni. Bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ mo sọ fún yín. Ọlọ́wọ́ bọ̀ nù. Jábà yẹn ló jẹ́ owó rẹ̀ pé. kọ́ ní burúkú sọ̀rọ̀ mo ní mi ò tí ì sáré. Lọ́kẹ́ mọ yọ̀gẹ̀dẹ̀ 10 náírà lọ́wọ́ ṣèpètò yìí. Gbàgbàgbàgbà náà. Ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ láyé èpè. Tẹ́lẹ̀ pé èyí àgbọ̀gẹ̀lẹ̀ fún yín tó lórí burúkú ní ẹ̀sọ̀rọ̀ fi ṣẹ́wọ́. Aṣọ̀rọ̀ kò bí ara oko ní ẹni ìjà níyín. Bẹ́ẹ̀ bá ya wèrè fi ìyàwó tí yẹn lè dá lóko wo owó iyebíye báyìí kọ́ mọ gbọ́jà ìka. Ọlọ́run wà ṣe tuntun fún ọ. Èmi ò fọ́ lọ́gẹ̀dẹ̀ ohun tì ní gba kọ́bọ̀. Ṣáà tó gèdè lẹ́gùrì lẹ́kùrì. Ọ̀gẹ̀dẹ̀ tó gbọ́jọ̀ gẹ̀dẹ̀ lọ. Ẹ fún mi dẹ́gbà fẹ́ fún mi láti. Wọlé kọ́ wá gba ọ̀gẹ̀dẹ̀. Mọ̀ bọ̀ ní. Mo rò pé lórí burúkú àwọn ó sì. Mi ò lè mọ́jọ́ solókun. Èmi máa sọ́ra lèmi mọ̀ èmi máa sáwọn òsítẹ́ nǹkan òkè ayé àwọn onírà. Ó sì wá. Ayọ̀ ni. Kájà àwọn ẹni bá Yé yẹn. àṣekàtà sí mi. Mi wọ́n fẹ́ o. Wọ́n fẹ́ o, ń fẹ́ o. Wọ́n má jẹun ojú yín o. Ẹ má jẹun ojú yín o. Ilẹ̀ kálágbàgbà ló lò. Kàríkàrí kọ̀ṣọ́ kàríkàrí. Àpòrí àbí fẹ́ǹfẹ́. Ọ̀rọ̀ yín sì. Àpò ńlá. Ọ̀tọ̀ lápò kékeré. Àpò ìdójú. Bàbá ìwọ̀n ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ o. Búra sí bí ọba dùn mọ́ búra sí. Ó ti lọ fẹnu kápẹ́. Ọ̀nà tó name sake. Ẹlẹ́kẹ̀ẹ́ jọjọjọ. Ẹlẹ́kẹ̀jọ. Ẹlẹ́kẹ̀jọ. Ẹgbẹ́ kó sì sọ. Onídìí jọjọ. Ẹgbẹ́ yàtọ̀njọ bàbá kò ní. Yàtọ̀njọ. Kó o mẹ́ẹ̀fún ọmọ kò sọ́ọ̀sì. Ọmọ kò sọ́ọ̀sì. Kó o mẹ́ẹ̀fún. Tó ló sì làwọn ọmọ ẹ̀sìn máa ń wọ.
gbogbo ẹ̀ náà ló lé omi ọ̀sẹ̀ fojú níbi tí darúgbó lọ náà bọ́dí ọkọ rẹ̀ sì dúró kó ìwálẹ̀ sọ́kà sọ́ba rẹ̀ àpò ńlá gbà ni Ọlọ́run sẹ́ni sẹ́yìn èèyàn fi bí wọ́n fi mí sí báǹkì gan mo lè mọ́ rèrè jẹ̀bi eléyìí ibi tí mo wà tẹ̀ lọ́rùn ẹ mọ́ fi mí sí báǹkì ẹ mọ́ fi mí bì kan ẹ ṣe mọ sọ̀rọ̀ ajé mi ní. Bàbá, ẹ jẹ́ bá mi ṣí géètì. Ẹ dúró ṣé géètì tá a sì ń wákàtí kan tẹ́ ní tí ìbòde ń gbẹ bá jẹra yín tán kẹ́ ẹ já gbọ́ ọ. Mo fẹ́ rí ọtí wọn bá lọ o. Wàhálà ni mo kóra mi sí mo gbọ́ bàbá olórí gbógẹ́gbógẹ́ tí ń wá sí àyín a gbọ́ pé base currency òun lọ́lọ́ rè ṣe. Kí lẹ sọ? Base currency ọmọ túmọ̀ base currency àbọ̀ kàwé ayédèrú owó wọn ló ń lọ́lọ́ rè ṣe olórí àgbègbè kan náà ní tún lọ yìí alábọ́nsabọ́ tó gbénú ọkọ̀ tó gbọ́kọ̀ jáde ọkọ̀ tí ń jọ yín lójú báyàbúrò rẹ̀ ló ní àbẹ́gbọ́n rẹ̀. Bàbá ẹjọ́ torí tọlọ́run ẹjọ́ torí tọlọ́run èwo ni gbogbo yín sọ̀tẹ́ fẹ́ máa fún mi ná ebi ò ń tẹ̀lé ọmọ fún wa náà kẹ́ ẹ̀ ti yá gbọ́. Ìkìlọ̀ pàtàkì àti kéde tẹ́ ẹ̀ sanwó fún tí nǹkan kan bá sọnù ní ìwọ ní mú. Èmi lè bá mú. Ìwọ pé kí nìyẹn. sàbẹ̀ kì í ṣe wọ nìkan lọ ń gbé nù léyìí àmọ́ ọkùnrin pọ̀ fún ọ já bára wa sòótọ́ rọ̀ béèyàn bá sì kọ̀ tó lóun ò ní darúgbó bójú bá hùn jọ́ńkọ́ àmọ́ kọjá ò tó tánu ṣọ́ọ̀bù rẹ èmi náà fẹ́ nábẹ́ wò àwọn ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì tó ń jẹ ọ̀gẹ̀dẹ̀ tí ò gbó a ní kẹ́ ẹ jẹ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kẹ́ ẹ jẹ bànánà tó gbó kárakára. Ọ̀gẹ̀dẹ̀ dà. Ọ̀gẹ̀dẹ̀ ló dó yìí. ọ̀gbọ́gbọ́ kárakára ọ̀rígìnà ọmọ oko ọmọ kó jẹ́wéjẹgbò ní kó tó di kó gbó kárakára. Òun dà. Wà láìtàláì mo wò yín mi ò tí ẹ̀ rí yín rántẹ́ ń kọ̀bọ̀ ẹ̀yìn sweet banana níbo rẹ ti fẹ́ bẹ̀rẹ̀. látẹsẹ̀ àjẹ látẹsẹ̀ dórí mo sọ́ọ̀rì gan bàbá. màá tún jẹ wọnú etí mo sọ́ọ̀rì fún yẹn jọ. ọmọ ìyá arúgbó ni fi wò mí màá lá àtẹlẹsẹ̀ màá tún jẹ dé ihò etí. bóyá lẹ mọ̀ ṣé ẹ ti gbọ́ ń pé ọ̀rọ̀ yín ti wọ ṣe ó ti ṣe kí ni ọ̀rọ̀ yín ti wọ voice mail. wàá gbọ́ tuntun kí ni email yẹ kí ni email yẹ sọ email yẹ kí gbogbo làkà sọ̀rọ̀ fún mi ní email yẹ at yahoo.com at yahoo.com anytime I call yahoo.com ó kùtùkùtù òwúrọ̀ ó kùtùkùtù òwúrọ̀ ó internet lọ mọ wo pro voice mail ìwọ wo wo at yahoo.com ó kọ.